ṣẹ̀gbẹ́ mẹ́ta náà ni gbogbo tó yẹ káàfó ní táàfó bá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta òun ló tàbùkù rẹ̀ àkọ́kọ́ àlẹ́ ìlímù ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìbádàtù ẹlẹ́ẹ̀kẹta mùjáàbù dáwà táàfó bá ní mẹ́tẹ̀ẹ̀ta ló tàbùkù rẹ̀ gbogbo tó kù tó bá ní kò tàbùkù rẹ̀ gáúsù náà máa ń sọ bẹ́ẹ̀. àwọn afátẹ́rì lẹ́yìn mímọ̀ táyé fi ń ròyìn Ameer Shabaab àti Jamali wàlọ́ọ̀ì olùsílọ̀ tààrà ni wọn. tíráàbù tó ti dà wá pọ̀ yóò ti tó 4-5 àwọn àfáà máa ń mú ìtẹ́wá tíráàbù wọ́n mú ìtẹ́ kírun wa tásìkò ló bá tó báyìí àwọn méjì wọn kọ́ dìde láàrin gbogbo àtàbájókòó wọn ni àsìkò òun ti tó àwọn ni wọ́n máa ń rán wa létí irun. so gbogbo tẹ́yìn fi ń yìn wọ́n ní mímọ̀ nìkan yẹn wọ́n tún pàṣẹ níbi ìbáàdà náà bẹ́ẹ̀ rẹ̀ sẹ́wọ̀ wọ́n yẹn wọ́n tún wá jẹ́ àfọ̀nígbé àdúrà wọ́n tún máa ń gbàwẹ̀ ẹ̀yin ò mọ̀ ní wọ́n lára àyà ní pàápàá jùlọ Jamali yẹn mo lé léyìí tí mo sí ìdàjálì bá dé òun kò tí ẹ̀ lè kọ́kọ́ rí ti ẹ̀rù yóò fi panu gbẹ̀yìn ni mo sí ìdàjálì yóò fi Jamali panu gbẹ̀yìn ni kò lè fi panu bẹ̀rẹ̀ torí pé ẹni tó bá kọ́kọ́ jẹ Jamali ní oúnjẹ yóò ti yó mo sí ìdàjálì ò sì fi fẹ́ yó bọ̀rọ̀ ẹ wọ àwọn méjèèjì bọ́ sí iwájú orí yẹn aláwẹ̀ tún ni wọ́n kó mọ̀ da fún àfáà tí wọ́n sọ pé lẹ́yìn Ramadan àwọn ìgbàwẹ̀ mi báwo àdánwò tún mú àwẹ̀ mi wá Ọlọ́run mú wa ìgbàwẹ̀ báwo Amiru kò ní jù bẹ́ẹ̀ lọ jàre mo kí Jamali ibi oúnjẹ la fi sí lónìí tẹ́ ẹ̀ bá rí níbi ẹjọ́ wà ní oúnjẹ náà ṣùgbọ́n tí ó dá wàhálà rẹ̀ ní kó oúnjẹ mọ́ kárí mi tí Jamali bá gbóúnjẹ yẹn sí yóò sọ. Amuru ìyàwó wa tí wọ́n fún wa ní Al-Khalifa ẹ ṣé gan. ẹ ṣeun. gbogbo obìnrin tó bá fẹ́ àfa àwọn yóò máa ṣe wáàsí fún ìyàwó àfa pé ó ní sùúrù nílé ọkọ ni o kó lè bá a jèrè ọmọ àfa tóun náà ò ní sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀ ńkọ́ òun náà ò ní jèrè ọmọ obìnrin ẹ̀kọ́ láàmú bá sọ̀rọ̀ sùúrù Amiru àti rí ọwọ́ ìtọ́jú lára ajarọ̀ ọ̀dìyà ó sú ọ̀gán wèrè tí ìtọ́jú ìyàwó ẹ̀ náà ó wà ń bí olóbùkún sí níyàwó ẹ̀ ó wà ń bí ẹni tí ń fìyà jẹ ìyàwó ẹ̀ ó wà ń bí kì í sanwó iléèwé yín bẹ́ẹ̀ ń bí pẹ̀lú ògùn Ọlọ́run tó o bá chẹ́ǹjì ò ní délé lọ chẹ́ǹjì kí là ń bá níbi pé àáfà ń ná ìyàwó rẹ̀ níwọ̀n tí wọ́n wá kó ìjàmbá pé ìyàwó mi ná ọkọ mi ná mi ìwọ gẹ́gẹ́ ná ìyàwó rẹ̀ lọ́wọ́ ni wọ́n kó jà wá Sauti arọ́wọ̀ tọ́jú lára ajarọ̀ díà ẹ̀ẹ́dẹ̀mọ́jà tanra wa àkọ́kọ́ ibi tọ́mọ ó ti yàn láyé àwọn tẹ́rẹ́bíà tọ́mọ ó yàn tí ó dájú pọ́ ọmọ eléyìí ó yàn láyé òun ni kéèyàn ọkọ fẹ́ ìyàwó rẹ̀ kéèyàn wá máa tọ́jú rẹ̀ a fẹ́ gba owó ìyọlọmọ. owó ìyọlọmọ la fẹ́ gbà. ọ̀dọ̀ Masalamu náà láti gbé torí pé lẹ́ẹ̀kan ọ̀dọ̀ Gáúsù ni bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ kọjú sí wọ́n wá darí ẹ̀ sọ́dọ̀ Mas pẹ̀lú bọ́lọ̀ ṣe kẹ́ Gáúsù náà tó Gáúsù tó wá rí náà rí Mas pé èèyàn lélẹ̀ ẹ̀ ní dẹni àná láéláé. Amina. mo kí extrovert mo fẹ́ gbowó ìyọlọmọ yẹn èmi ò ní mi ì fẹ́ dá price àmọ́ mo fẹ́ kówó yẹn kì torí ìyàwó tiwa ò ní gbẹjọ àìnígbẹjọ rẹ̀ kí láàfin kì í kú iṣẹ́ wípé o ṣeun bá mi ṣe sanra tó yìí tí arábìnrin bá ń dà láàmú ni yóò ti gbẹ ẹja kì í kú iṣẹ́ máa ṣe ló lẹ fún arábìnrin gbówó ìyọlọmọ èlò Gáúsù ẹkọ bẹmi sọ ẹkẹ mi ó sẹmí àrẹ àkáǹtì ìyọlọmọ ni o àbíkẹ ẹjẹ ìwé wo ni ṣọ́ọ̀ṣì ìyọlọmọ ni ẹjọ́ bó máa ṣe padà kọ sámọ rẹ ẹjọ́ fọwọ́dọ̀ rẹ Mas tóbìnrin ni ó gbúdọ̀ jẹ́ o èló ni sà Gáúsù ẹ jẹ́ kí n gbọ́ ẹjọ́ ẹ jẹ́ kí n gbọ́ ó yá mo fẹ́ kí ti Mas ó wọlé síbẹ̀ ajarọ̀ díà ẹ máa kọ̀nfàmù ẹ̀ torí Ọlọ́run bàbá àdábánijà ti ń ṣe tiwọn níbẹ̀ yẹn ìtẹ̀ntà bá ti rí kalẹ̀ sọ. ń wá padà sọ́dọ̀ Gáúsù Shabaab ọ̀rọ̀ ayédùn lẹ́ẹ̀kí ọkọ lọ abẹ́jẹ́ padà sọ́dọ̀ Gáúsù ayédùn nífi kó lẹ̀ yẹn Gáúsù Shabaab. Gauf. Àfíìfù kí ló pè ń tiẹ̀. Àfíìfù li khaliki. Bẹ́ẹ̀ni. Yá Dawah Shababi. Abu Adnan mo kì í ọlọ́mọdé ẹ̀fọ́ lápẹ́tàn. Bàbá wa ṣé Masalamu ní míà bí? Mas míà. Wọ́n ní àwọn fún wa ní míà ó ti yá àwọn àfa wọ́n máa wulẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ kó kàn. Wọ́n máa lé ọlọ́mọdé. Kì í sọ owó abu ẹ̀ náà tẹ́lẹ̀ míà látọ̀dọ̀ Mas. Àfa wa Gáúsù Shabaab ìlú látọ̀dọ̀ tí wọ́n ní Khamsun máa wulẹ̀ mọ̀ kò ní àwọn àfa ó ti yá àwọn àfa ẹ bá fún ọ lákàntì yẹn. Kò débẹ̀. Extrovert ẹ jẹ́ n padà sọ́dọ̀ extrovert bẹ́ẹ̀ yẹn èlò àwọn làwọn ṣe sákàntì ni
Oya. Ẹ̀kẹta. Èlò. Ẹ bá fún ọ lákàntì ni. Ẹ bá ń gbà wá. Owó ilé tí mo rí bóyá 25 or 30 ló gbọ́dọ̀ jẹ́. 30 something ni. Bàbá Dábánìjà wọ́n ti tẹ míà fún ìyàwó. Ya habibi lam yazal. Amiru ya sunkún díẹ̀ ó yẹ pọ̀. Kí ló wí tiẹ̀? Yasiki kulu bama. Extrovert ti ń ṣe Ají Idris ẹ méjèèjì èlò ohun kan náà ni. Ó ti ń wọlé síbẹ̀ lọ́wọ́. Ẹ kọ fi hàn mí. Ẹ fi hàn mí. Mo fẹ́ bọ́ sọ́dọ̀ àrídùnnú àfáà yóò tù.